ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu báyìí à ń lọ sí Igbo Egbe láti lọ ṣe àwọn ètùtù kan sí méjì sí mẹ́ta ẹ ti rí gbogbo àwọn arúgbó ẹgbẹ́ tí ẹ wò lójú wòran yín yìí gbogbo àwọn ẹlẹ́gbẹ́ pátápátá káàkiri àgbáńláyé ni wọ́n wọlé sí ìlú Ilé-Ifẹ̀ lónìí ìta ààfin Ọ̀nìrìṣà ilé Oòduà ibẹ̀ láwà tí a ti mú eléyìí wá fún yín gbogbo àwọn ẹgbẹ́ yòókù náà wọ́n mọ̀ jáde lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì nínú ilé láti ṣe ètò tí ọba kù níbi tí à ń lọ kí Ọlọ́run Olódùmarè kí ó ṣàánú gbogbo wa ètò ń tẹ̀síwájú níbi ọdún Alaragbo festival 2022 wọ́n ní kábíyèsí ní kábíyèsí wọ́n ti lọ dá àwọn dúró wájú. àwọn ẹ̀dẹ̀ ti wọlé. wọ́n ń lọ bẹ̀rẹ̀ ní báyìí ọ̀rọ̀ àpò ẹnìkan wá ní wọ́n ní kábíyèsí nípa dúró ẹjẹ́ ń jọ ìwọ̀n náà. sáyìn bá ṣe ń darapọ̀ mọ́ àfúngbà àkọ́kọ́ ìlú Ilé-Ifẹ̀ láwà níbi tí Ojúmọ́ Ire ti máa wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ láwà tí a ti ń ṣe ọdún Alaragbo festival 2023 lábẹ́ yèyé Alaragbo Oòduà ibẹ̀ láwà tí a ti ń kàn sí yín lábẹ́ àṣẹ àti ẹnu kábíyèsí wa ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ ìjọlẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jàǹkànjàǹkàn ti kalẹ̀ bèbà sílùú Ilé-Ifẹ̀ láti ṣe ọdún Alaragbo ti ọdún yìí bá a ṣe mọ̀ ṣe lọ́dọọdún rèé tí gbọ́ngbọ́n sì ń dùn sí tí ó sì ń dùn fún gbogbo wa kí Ọlọ́run Olódùmarè kó jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ kú kalẹ̀ níbikíbi tí ẹ bá láǹfààní láti máa wò wá láìpẹ́ láì jìnnà á lọ sí Igbo Egbe tí a sì fi tí bá ń ṣẹlẹ̀ ńbẹ̀ tá a fi tó gbogbo wa létí lọ́lọ́kọ̀ọ̀kan èdè tí a ṣe láǹfààní àti mọ̀ bí ń ṣe ń lọ ẹ kú kalẹ̀. síwájú nílùú Ilé-Ifẹ̀ láwà ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí a ti ń ṣe ọdún Alaragbo festival 2023 ibẹ̀ láwà tí a ti ń kàn sí láti ṣe kábíyèsí TV ètò ń tẹ̀ síwájú báyìí a ti wà láàfin kábíyèsí Ọ̀nìrìṣà àrólé Oòduà láti bí ọjọ́ méjì mẹ́ta tí ètò yìí ti bẹ̀rẹ̀ tá a ti ń ṣe àwọn nǹkan lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì ọ̀sùnkò ní ni à ń lọ sí Igbo Egbe láti lọ bọ ẹgbẹ́ oníkálùkù tí a sì wúre ń bẹ̀ tí wọ́n fẹ́ náà ṣe sọ̀rọ̀.
à ń retí kábíyèsí ẹni ìtàn òkú sí kí wọ́n jáde láàfin ó ṣínà wá ká máa lọ kẹlọ kábọ̀ ẹ kú kalẹ̀ lórí tí bí ẹ bá ti ní àǹfààní àti mọ̀ wá fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ kábíyèsí tèmi láti ń pọ̀ sí ibi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ máa bá wa kálọ. padà bá wa bẹ̀rẹ̀ ni. Wọ́lá wa ọ̀hún ló jáde. ètò ń tẹ̀síwájú nílùú Ilé-Ifẹ̀ láwà níbi tí Ojúmọ́ Ire ti máa wá sílé ayé ibẹ̀ láti ń ṣe ọdún Alaragbo Day Festival 2023 ibẹ̀ láwà tí a ti ń kàn sí láti lè ṣe Kábíyèsí TV ọdún náà ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí gbogbo ẹ̀ sì ń dùn tí gbọ́ngbọ́n kan sí kí Ọlọ́run Olódùmarè kó jẹ́ ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé à ń bẹ láàfin Kábíyèsí ẹni ìtàn tó kù sí Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì tí a ti ń ṣe ọdún Alaragbo Day Festival 2023 ètò náà ń tẹ̀síwájú báyìí láì fi òdòdó kọ kí Ọlọ́run Olódùmarè kó wà pẹ̀lú wa ètò náà ń tẹ̀síwájú ẹ̀ máa bá wa kálọ ẹ kú kalẹ̀.
wò wá fún àkọ́kọ́ iléeṣẹ́ Kábíyèsí TV láti ń kàn sí níbi tí a ti wà ní ìlú Ilé Ifẹ̀ tí a ti ń ṣe ọdún Alaragbo Festival 2023 síbẹ̀ láwa èyí tó ń tẹ̀ síwájú báyìí a fẹ́ múra ká máa lọ sí Igbo Egbe láti lọ ṣe nǹkan kan tàbí méjì kí gbogbo ètò náà kó lè dùn kí ló lè tùbà kó lè túṣẹ́ lábẹ́ Kábíyèsí àrólé Oòduà jẹgbẹ̀nìjẹgbẹ̀nì bí àti àkùn ọba ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ti ìlú Ilé Ifẹ̀ olórí aládé gbogbo ibẹ̀ láwà tí a ti ń kàn sí yín tí gbogbo ètò sì ń tò èyí Alaragbo ti Oòduà ìyá wa Àbíkẹ́ àwọn ni wọ́n ṣagbátẹrù ètò ti ọdún yìí because àwọn náà ni èyí Alaragbo àbí tá à ń sọ òye àbí Ọlọ́run Olódùmarè kó jẹ́ ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé tó sì tẹ̀ síwájú nílùú Ilé Ifẹ̀ níbi tí a ti ń ṣe ọdún Alaragbo Festival 2023 Ọlọ́run kó jẹ́ ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé à ń wọnú ààfin lọ báyìí láti lọ ṣe àwọn nǹkan kan sí méjì tó ní pé a gbéra padà sí Igbo Egbe láti lọ ṣe ètò tó bá kàn ẹ kú kalẹ̀. Yà fún mi. Yà fún mi. ètò ń tẹ̀ síwájú tẹ́ bá ń darapọ̀ wọn fúngbà kọ ìlú Ilé Ifẹ̀ láwà níbi tí ààfin Kábíyèsí àrólé Oòduà ẹni ìtàn Ògúnwùsì ibẹ̀ láwà tí a ti ń ṣe ọdún Alaragbo Festival 2023 ètò ń tẹ̀ síwájú báyìí láìpẹ́ láì jìnnà ní à ń lọ sí ibi tí a ti sọ gbogbo ẹgbẹ́ tí a tọ gbogbo ẹgbẹ́ kalẹ̀ tí a ṣiṣẹ́ àwọn ètò kan sí méjì Igbo Egbe ni wọ́n ń pè bẹ̀ tí bá ṣe ń lọ tó bá ṣe jẹ́ àti tó bá ṣe wà sí a máa fi tó yín létí lójú ìwòran yín nílé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè Ọlọ́run jẹ́ ká sọ̀pọ̀lọpọ̀ ọdún lọ́yẹ́ fún ìkàlẹ̀ níbi tí ìfẹ́ bá láǹfààní láti máa darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ iléeṣẹ́ Kábíyèsí TV láti ń kàn sí níbi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ kú ìkàlẹ̀.
tí wọ́n wà fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ kábíyèsí TV láwà níbi tí a ti gbé àṣà àti ìṣẹ̀rù pẹ̀lú àrùbẹ́ kúrò kalẹ̀ níbi kébi tí gbogbo yín bá láǹfààní láti máa wò wá. À ń bẹ nílùú Ilé-Ifẹ̀ níbi tí Ojúmọ́ Ire ti máa wáyé láàfin kábíyèsí ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájádé second àrólé Oòduà ibẹ̀ láwà tá a ti ń kàn sí tí à ń ṣe ọdún Alaragbo Festival Day 2023 ibẹ̀ láwà tá a ti ń kàn sí báyìí a máa múra láìpẹ́ láì jìnnà láti lọ sí Igbo Egbe láti lọ ṣe àwọn ètò kan tàbí ìkejì tí a bá ṣe ń bẹ̀ bí n bá ṣe ń jẹ́ àti bọ́ bá ṣe wà sí a máa fi tó yín létí lójú òràn yẹn kú kàlẹ́ mọ́ kú mbẹ́ o à ń padà bọ̀ láìpẹ́ láì jìnnà ẹ kú kalẹ̀.